Ṣẹ́rí tí mo mú wá fún yín lénìí ó gbà ká farabalẹ̀ ká listen sí dáadáa. Ṣẹ́rí lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ́run bá fẹ́ fi kún ọlá àbí ipò ẹ̀dá kúrò níbi tó wà tẹ́lẹ̀ tó fẹ́ gbé e ga sí, ó máa ní kó gba oríṣiríṣi àwọn ibì kan kọjá bí ẹ̀gbin, ìwọ̀sí, bí ká fi ojú ẹni gbolẹ̀, ká fojú ẹwà ẹni gbolẹ̀ nígbàgede ká ṣẹlẹ̀ sí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti àbùkù tí wọ́n fi kan bàbá Mufti lọ́tùn lósì, bàbá yẹn wá jáde wá sọ nǹkan kan wípé ókè ṣé ẹni ń pa Wasiu jẹ ni, àbí lọ́jọ́ kìíní àná tí ó bá ààrẹ orílẹ̀-èdè sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé ó hùwà àrífín pẹ̀lú pé ó ń lo ó fún odidi ààrẹ, kí làárẹ̀ ṣe fún un? Àti pé lọ́jọ́ òun àná nígbà tọ́lọ́run sọ fún èṣù wípé kó forí balẹ̀ fún ànábì Ádámà tó ṣagídí tó lóun ò ní ṣe, só dín ọlá Ọlọ́run kù ni. Eléyìí ló wá jẹ́ kí n wò ó pé kí n sọ fún wọ̀ náà tó ń wò mí pé ọjọ́ tó bá ti fẹ́ bínú, especially tó bá jáwọn èèyàn ló ń tì ẹ́ tán sọ fún ẹ pé orí bí lágbájá ṣe rí ẹ fín ni, ó rádúró nǹkan tó fi kàn ẹ́ ni, àbùkù yìí pọ̀, tó bá ti fẹ́ react kan pause fún ìṣẹ́jú bíi díẹ̀ kó má react, wàá rí i pé oore ńlá ìbùkún ńlá ló máa padà tẹ̀lé sùúrù tó bá ṣe yẹn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá bínú nǹkan máa ń bàjẹ́. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ share video, ẹ comment, ẹ like ẹ já wo ọ̀rọ̀ ńlá tó jáde lẹ́nu bàbá Mufti sí Wasiu Ayinde. Mo sọ fẹ́ ní kálánà nígbà tí a lọ Jẹ̀bú tí wọ́n fi ọ̀rọ̀ Jẹ̀bú kí ní bẹ́ẹ̀ lọ Jẹ̀bú tẹ́ ń gbà dé ìgbà tá à ń gbà pọ̀ tí nígbà tí bá níṣẹ́. Mo ní irú mi ní ìfipára mi lé ẹni oṣù kọ́kọ́ ràn mí lọ́wọ́ bàbá tó bí mi ni. Lẹ́yìn pé mo kó lẹ́kọ̀ọ́ mo kó lọ bá ké lẹ́kọ̀ọ́ bàbá mi ẹ̀jẹ̀ jáde èyí lọ́rẹ̀ẹ́ yóò fi amálẹ̀ lówó máa ṣàdúrà kí lóò yọ fòtòfòtì káàkiri ó ti gbé ọmọ mi láti ilẹ̀ mi èyí jẹ́ kí n máa wọ̀ sọ̀sọ̀ máa ń ṣe nǹkan bí mẹ́ta ní ìrìnàjò ayé mi ìsídà kí n lọ wá sí tí n bá lọ wá sí máa wà ní màmá katira tí n bá katira mọ́ ṣàdúrà mi tí ọba sínú mẹ́ta táwọn mùsùlùmí lọ́rẹ̀ ẹ̀yà ọ̀rẹ́ mi jẹ́ wọ́rẹ́ mi lọ àwọn ọ̀rẹ́ méjì lọ́rẹ́ mi tí ìwà lọ lẹ́kọ̀ọ́ yìí àfáàmọ́dún màálí ó sì ti kú àmírù jésù ó sì ti kú ìjẹ́ ìwọ́ rẹ̀ nìjọ èmi wá ìyẹn lọ yóò ní ẹni kẹ́tí bọ̀ mọ́ wá rẹ̀ gbòòrò kó ìṣe tó yàtọ̀ bá fẹ́ ṣe nǹkan orí mi kí n lọ bẹ̀ ọ̀rẹ́ mi kan ló wà láìláàdì kì í ti ṣẹlẹ̀ sí wa àbóbùkátà mi jẹ lẹ́sìn wa lọ owó ni mo mọ ọ náà yìí lọ ká àmọ́ tó mú mi tí mo ìdìbò ní ọdún Wasiu ó dì sáàfù kí n lọ fún ohun tó ṣe fún mi tó dàgbà nú ẹ̀mí mi bí a àníyàn tèmi náà kú rí níjọ ìyá mi gbogbo wa ni mo ní Wasiu ní máa dìwín bẹ́ẹ̀ kí ayọ̀ wá kú kó sì lè yẹ ẹ̀bọ rẹ̀ báyìí tán kó sì máa bọ̀ táwọn akẹ́kọ̀ọ́ sọ pé ọ̀gbọ́dọ̀ lọ nítorí pé àbójú ọ̀gbọ́dọ̀ ti ṣéwù ọ̀yẹ́ wá jòkó tì mí níjọ́ tó ṣèṣe ọmọ àmì yẹ̀ wá kú yàtọ̀ sí táǹkì látọ̀ ọ̀rọ̀ tẹ̀ wá ń fa yìí ní ti ọ̀rọ̀ tó ti wà before kí n tó débẹ̀ ní kí n sì mà kí n mà bẹ́ẹ̀ ní ewo social media ìjòkó ń bẹ̀ òun ni wọ́n kó wá bá mi àtìláni àtàrísúkú náà bí bàbá ẹ̀yìn náà ti wá ju ọ̀rọ̀ kan lórí social media ẹ̀dá kan ẹ̀ bá wa ní ẹjọ́ ọ̀rọ̀ yìí o evidence dà nǹkọ́rọ̀ yìí kúkẹ́ ká ni mo fi dìde mo lè dìde ìdìde sọfájú àti òpèsè báyìí tí ọba ṣe tí àwọn ìpínlẹ̀ ọ̀gá bá fẹ́ sọ pé àbùkù ka ṣe wù níjọ́ náà sọ fún màláíkà àforíbalẹ̀ fádámà tó kù sábùkù kọ́ náà. Èmi kí mo gbé wà sí kéésì èmi kí mo gbé wà sí wò èmi kí mo dá kìí sọ ma kéwù ni alájọ bí ọlọ́run lọ́wọ́ dá inú tọ́lọ̀ dá tòtálì ó wá ń sọ fún ọ yí pé ìsìnkú alájà ló lọ sí láàyè ó sì sọ fọ́lọ́ ń gbé rárá omi ní foríbalẹ̀ fún àìforíbalẹ̀ ṣètánì òun ọwá ní ọlọ́run àbáwọ́ tẹ́lẹ̀ bá
ọlọ́run sójú ọlọ́run kù. Ojú ọlọ́run kọ̀tà púpọ̀ ọlọ́run náà. Wọ́n bá sì lóhùn òbọ̀ ọmọ ṣe sọ́ọ̀dù lónìí ó lè padà sí lọ́dà. Nítorí èyí ò níbi adójútì ẹgbẹ́ mi ni mo jẹ́ ni tí darí ìjòkó. Ìwádìí ń bẹ gbogbo àwọn àfọwádìí tẹ̀lé mi. A wà sọ sí Kolombo. Ṣé dákun ṣe ta kéènù. Kí wo ni wo lé tó yìí wù nígbà tí àrùwà yìí gbé tara dẹ́gìdé táwa kápára wa níbi ìbínú àkápára wa pàṣẹ ìwọ̀sídé níbi ẹ̀sìn táwa faraya ayé ọ̀padà tó bú wa ilé kílẹ̀ wa ń kọ́ wa ẹ̀yin ga fúnra ara yín sá kílẹ̀ ga so kò ọ̀rọ̀ ayé ò le tó yìí wù kódà mo tún bá kò yúrọ̀ yìí gbogbo ẹ̀yin àfa bó wọn bá ti sọ èmi sọ pé ẹ má bínú ó tó bá wọn torí àwọn míín wò wá tí èsì ẹlẹ́sìn wa yàrá ọ̀rọ̀ mùsùlùmí ti wá rí àbí tó báyìí bí ẹ bá rí tó jẹ́ nǹkan wọ̀ sí tó dùn yóò bínú àwa lóyún ṣọ́ọ̀tì tó ìlú láàgán àwa ẹ̀kọ́ sáyà fi ń bẹ́ẹ̀ àìsáyà fi bẹ́ẹ̀ ló fi di wàhálà so ẹ̀yẹ wa jẹ́ ètò ọgbọ́n mo pìlì ẹ wá jẹ́ owó àti tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí odidi president Nàìjíríà ní lówó fún àwọn DSS president lè ní wọ́n lọ gbé kò sí ní sọ pé òun ni ẹ ṣiṣẹ́ yín ọ́fíìsì ní kò ṣiṣẹ́ rẹ̀ ẹ àrẹ́sì ẹ̀ èdè òun pé bó ṣe máa ti ẹsẹ̀ ìlẹ̀ ẹja àánú wo pé bó ṣe jẹ́ aláàjì Wasiu ìmọ̀ni ẹni tó bá ṣe tó dún ẹ̀ lónìí ó lè tún ṣe nǹkan tí ó dùn mọ́ lọ́nà ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí pé nígbà gbogbo ariwo yẹn ń lọ táwọn afá jáde ó lóun wá wọ́ọ̀lù rẹ̀ ọ wá lọ gbé rẹ̀ síbẹ̀ ní tó ti wá fara mi sọ ó fi fèsì pé mùsùlùmí sì ní bí o ẹ̀tọ́ Ọlọ́run mọ̀bẹ̀yìn ni o dáàbò Ọlọ́run gbogbo wa náà ibi tá a fara ya déhùn náà ẹ dàpọ̀ tó sùn ní ìsibí ìlú. wàá bọ̀ nínú alábìtú àtẹ̀kùn ńlá.